bàbá lọ wo point 19 nínú ìwé Why My Love Belong to You. Wọ́n sọ̀rọ̀ nípa ìwà tọkùnrin máa ń wù tí máa ń fa ìkórìíra ẹ̀mí ìkórìíra látara ìyàwó sọ́kọ rẹ̀. Ó là ń pè ní picking up kọrẹ̀. Ní gbogbo ìgbà kọ́ ọmọ mú fọ́ọ̀tì ìyàwó ẹ̀ jáde. Kí ló dé gbé kiri sí ibà yìí? Ta ló tọ fan? Ta ló tọ tẹlifíṣàn? Kí ló dé tí ibà yìí gbóná? Sọ fẹ́ pa ni. Ṣé ẹrú níyàwó rẹ̀ ni? Kí ló dé gbé ìyàwó rẹ̀ ò tiẹ̀ wá sí ní tó darí? Àfin tí ò dà lọ́mọ pariwo sá. Obìnrin lè ṣe anybody lè ṣe mistake. Ọlọ́run nìkan lọ́ba tó pé o. Tó wá ṣe mistake, ìyẹn ò ní gbé kọ́ ya máa kọ́ máa fìjà gbá lò. Wàá máa béèrè question pọ̀. Mo ti ní ká máa gbé gbá lébi mọ́. Mo ti ní ká máa gbá wò lébi mọ́. Kí ló dé? Bó bá gbé lébẹ̀ ìwọ gbé kúrò. Tó bá gbé kúrò lónìí, tó gbé kúrò lọ́tọ̀, gbé kúrò lọ́tọ̀ la ojú náà fi nà. Bó bá tiẹ̀ wáyà kẹrin wọn sí, tó ẹgbẹ́ bọ́ọ̀ ṣe ń ṣe ní tó ń dàrú, àwọn èèyàn ò rí pé aláṣejù lóbìnrin. Ìwọ máa rojọ́ rẹ̀ káàkiri, má nílá nulẹ̀. Ọ̀wá ń bọ̀ ànulẹ̀, tí wọ́n bá ti wá gbọ́ ọ̀nà mọ́tò tàbí ọ̀nà ọ̀kadà tàbí tí wọ́n bá tiẹ̀ ti gbọ́ ọ̀rẹ́ báyìí, ìbànújẹ́ wà bọ́ sínú ọkàn ìyàwó rẹ̀, ọ̀ ìsọkọ gidi. Ọ̀ ìsọkọ alálùbáríkà. Ọkùnrin gbúdọ̀ jẹ́ dùnnú fóbìnrin ni. Yóò sì wá gbòòrò rẹ̀ tí ó mọ̀ sunkún, yóò sì wá gbòòrò rẹ̀ tí ó mọ̀ bànújẹ́. Ọ̀wá sọ pé ọkọ gidi ni ọ́, you are not. It's better for you to change your attitude. It's better for you to be with her. Ó kò sẹ́ni tí ò lè ṣe mistake, obìnrin ò dẹ̀ pé. Àwọn bàbá wọn sọ pé aláwọ̀ kù lóbìnrin, ẹ̀ẹ́gẹ́ náà dẹ̀ mọ̀. Wọ́n ní yòókù ilé ọkọ ni wọ́n ti ṣe kí ni o, ni wọ́n ti wò ṣé òwò afẹ́ tọ́jú ẹ̀ ni. Bí ikú ṣe ń ṣe ilé àwọn òbí rẹ̀ náà nù, wọ́n ò ti torí ẹ sọ́nù náà. Tó bá gbé ti torí ẹ sọ́nù àbí wọn ò tọ́ sí wọlé pàdé ẹ̀kọ́ sọpọ̀ fẹ́fẹ́ ni. Ìwọ náà tọ́jú ẹ̀ ni lẹ́lòmí ò fi máa rí lára rẹ̀ pé tọ́ ọgbìyànjú àwọn òbí rẹ̀ gómọ̀ sọ pé àwọn kan sára sí ọ. Ṣùgbọ́n kí ló dé? Ní gbogbo ìgbà sáà wàá máa complain. Ṣé kò sú ọ ni? Òní agẹmọ kú sínú àrò, ọ̀la agẹmọ kú sínú àrò, ọ̀túnla agẹmọ kú sínú àrò. Ṣé tójú ò bá ti alágẹmọ kò yẹ kójú ó ti àrò? Bí ìyàwó ẹ bá sọ pé ojú ó ti ìwọ tó ń pariwo rẹ ṣé kò yẹ kójú ó ti ọ? Kí ló dé? Kò sínú ilé tó dùn. Olúkálùkù ń da sọ́bù tiẹ̀ ni. So ẹni tó bá wá rojọ́ tiẹ̀ bọ́ta láyé ò rí o. So mọ̀ wú ẹ̀ rojọ́. Ìtí bá ń ṣe tí ò bá dáa. Ìtí tó bá yẹ kọ́ fi kọ́. Fi ẹ̀mí kọ́ sọ fún Ọlọ́run. Gbogbo ọkùnrin tó bá dẹ̀ ti gbé ọwọ́ sókè báyìí. Tátẹ́gùn fífẹ́ sí abíyá rẹ̀ tó fi na ìyàwó rẹ̀ kò tún rí ṣe mọ́. Ìbínú Ọlọ́run tààrà ló kọ lẹ́tà sí. Wallahi billahi azim. So Ọlọ́run síjú àánú wá ẹ dákun torí Ọlọ́run. This is point 19 nínú ìwé Why My Love Belong to You. Ẹ jẹ́ ká correct àwọn mistakes wa. Ẹ jẹ́ ká correct àwọn àṣìṣe wa. Ó ṣeéṣe kọ́ ọmọ mọ̀ ṣùgbọ́n lọ ti gbọ́ yìí. Ìwọ fílẹ̀ pé kalẹ̀ kò kí ń ṣẹranko. Ìwà tó wù yóò dáa. Bó ṣe ṣe yóò dáa. Mo lè má lè jòbọ̀. Wọ́n náà wo bí ògbónú lè ṣe rí. Ọmọ gidi ni ọ́. Ọmọ dáadáa ni ọ́. Dákun ìyàwó mi má ṣe bẹ́ẹ̀ mọ́. Nígbà tó nù ya wèrè. Ó wá sọ bẹ́ẹ̀ lónìí, ó sọ bẹ́ẹ̀ lọ́la, sọ bẹ́ẹ̀ lọ́tùnla. Ó náà gbọ́ náà. So ó dọ̀wọ́ wa ẹ dákun torí Ọlọ́run ẹ já make correction. Salaam alaikum.